Lateef Adedimeji, Lisa P. The Uprising. You guys did an amazing job. Ibrahim Itele, Ọdúnládé Adékọ́lá àtàwọn òṣèré orí ìtàgé ńlá jàǹkàjàǹkà ni wọ́n ti sọ èrò tiwọn látàrí bí AMAA bí wọ́n ṣe kéde èèyàn òṣèré orí ìtàgé lẹ́wọ̀ ní Lateef Adedimeji gẹ́gẹ́ bí ẹni tí ó gba àmì ẹ̀yẹ tó gbigedé jùlọ èèyàn lọ́dún 2025 tẹ́ bá gbàgbé èèyàn eré orí ìtàgé tó ṣe èèyàn Lizabi ni wọ́n ní ó gba àmì ẹ̀yẹ ṣùgbọ́n kí ni àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ wá sí èèyàn Ibrahim Itele ó congratulate ẹ̀ kété bó ṣe fi èèyàn fọ́nrán náà sí ìkànnì ayélujára Ọdúnládé Adékọ́lá òun náà sí kíni o òun náà kí pé ó kó àmì ẹ̀yẹ àwọn òṣèré orí ìtàgé ńlá jàǹkànjàǹkàn ni wọ́n ti kí ṣùgbọ́n àwọn olólùfẹ́ Nollywood àwọn wá ní ṣé Lateef ní àmì ẹ̀yẹ náà tọ́ sí ẹ gbọ́ tá lẹ́yìn lérò bó tọ́ sí nínú èèyàn àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ wa àbí ṣé Lateef gangan ló tọ́ sí ẹ drop comment kẹwàá má gbé share fídíò kẹwàá subscribe sí YouTube channel wa.